oṣù Ramadan oṣù kan ni tó jẹ́ sí pé hudan linnasi ìtafẹ́ lónìí ni ìmọ̀nà ní fáwọn ènìyàn. A'udhu billahi minar razaya wa kullu shaytani abil balaya bi ismil ilahi al-khaliqul baraya al-ghafiruz zunubi wal ataya summa salatu ma tahaya ala nabi sahibil mazaya wa usalli wa usallim ala khairil anam Muhammad bin Abdullah sallallahu alayhi wa sallam القائل إذا سمعتم بالطاعون بأرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا منها صلى الله عليه وسلم صلوات الله عليه وعلى آله وصحابته ومن اتبع هداه بإحسان إلى يوم أن ترث الأرض ومن عليها وهو الخير الوارثين وبعد adáwọ̀pẹ́ fún Ọlọ́run atọrọ ìkẹ́ àti gẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ náà kó máa bá gbogbo àwọn ará ilé ẹ̀, àwọn olùtẹ̀lé ẹ̀, àwọn olùgbà fún, àwọn tí wọ́n ń rìn lójú ọ̀nà ìlànà rẹ̀ títí tí ó fi di ọjọ́ ìgbéǹde. Ọlọ́run bá wa gbà bẹ́ẹ̀, Ọlọ́run mọ́ṣẹ́ bá wa ṣe bẹ́ẹ̀. Látara bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ àlùfáà wa tí a jẹ àǹfààní mímọ̀ látọ̀dọ̀ wọn, tí a mú omi ìmọ̀ látọ̀dọ̀ wọn, àwọn tí wọ́n wà láyé nu wọn, Ọlọ́run bá wa ṣoore ayé fún wọn ní àṣekalẹ̀. àwọn tán ti kọjá sálì kìyàmà nínú wọn, oore àlìkìyàmà, ìkẹ́ ìgẹ̀ ìdẹ̀kùn ìdẹ̀ranú sàárè títí láéláé ti gbére. Ọlọ́run bá wa ṣe fún wọn, Ọlọ́run gbà bẹ́ẹ̀, Ọlọ́run kún ṣáà ṣe bẹ́ẹ̀. Bákan náà à ń kí gbogbo wa, àwọn ọmọ ẹ̀yà wa tí à ń gbọ́ wa, tá ń wò wá, a kí wa kú iṣẹ́ ládá, a kí wa kú iṣẹ́ ọrẹ èyí tí à ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, tó já sí wípé mélòó èèyàn ló gbà lérò yí pé Ramadan máa bá òun láyé. Òun rò ní Ọlọ́run ọba òró ma, àìwá rò tọ́lọ́run òró ma yẹn kò jẹ́ kí Ramadan kó bá láyé. Bẹ́mi ṣe ń rò, ìwọ náà ń rò, èròǹgbà tèmi ṣẹ, tiẹ̀ náà ṣẹ. Èròǹgbà wa kọ́ ló ṣẹ bí kì í bá ṣe pé tọ́lọ́run ló ṣẹ. Èròǹgbà Ọlọ́run ló ṣẹ lórí wa, làwa náà fi ń bẹ láyé láfi ní orí ọ̀fẹ́ àtàǹfààní tí a fi wà nínú oṣù àpọ́nlé yìí. Àwa bẹ Ọlọ́run ọba Allah tó ṣọ́ wa, tó ṣe wa kú dásìkò yìí, tó jẹ́ kí ẹ̀mí wa bẹ̀rẹ̀, kó fi àánú ẹ̀, kó fi ìṣọ́ ẹ̀, kó fi ṣọ́ wa, kó fi bò wá, kó jẹ́ kí ẹ̀mí wa torí bẹ̀rẹ̀ kó rí parí. Ọlọ́run kó má ṣe àgbà bẹ́ẹ̀, Ọlọ́run ṣe bẹ́ẹ̀, má jẹ́ kí á fi àìsàn parí ẹ̀. Èyí tó ń jà rìnrìn nílẹ̀ yìí, Ọlọ́run má ṣe bá wa là wá ń bẹ̀, Ọlọ́run la Nàìjíríà níbẹ̀, la gbogbo ayé lápapọ̀ níbẹ̀, dá wa padà sínú ìfọ̀kànbalẹ̀, dá wa padà sínú ìṣọ̀kan, dá wa padà sínú ìrẹ́pọ̀. Wala hawla wala quwwata illa billah. Lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ọmọ ìyá wa lápapọ̀ lọ́kùnrin lóbìnrin tí à ń gbọ́ wa ní gbogbo bíkíbi tí à ń wò wá, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Lẹ́yìn kíkí Ọlọ́run ti gẹ̀rẹ̀, tọ́lá rẹ̀ àti orí ajẹ́njẹ́tán rẹ̀ tí ó máa bá ẹnì kankan wá gbé. Èyí tí a fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa, ẹ̀kọ́ wo ni Islam kọ́ wa lórí bá a ṣe lè dènà àìsàn àbí àrùn èyí tó ń tàn ká, tó ń jà kálẹ̀. Ẹ̀kọ́ wo ni Islam kọ́ wa tá fi lè dènà àìsàn àti àrùn tó ń jà tí ò fi ní ran ẹlòmíì. Ok, tí ò tí dé la lè palẹ̀ mọ́ fún, ó ti wá dé, kí wá ní ọ̀nà àbáyọ sí tó ti dé yẹn tí ò fi ní jẹ́ ìpalára kọjá àlà débi tí ó mọ níwọ̀n bá lọ. Òun náà ni tí a fẹ́ sọ̀rọ̀ lórí pé ojú wo, ẹ̀kọ́ wo ni Islam kọ́ wa lórí bí a ó ṣe dènà àjàkálẹ̀ àìsàn àti gbogbo àwọn àìsàn tí máa pani táwọn olóyìnbó ń pè ní Islamic teaching on preventing and managing pandemic. Kí Ọlọ́run kí ó má ṣe àánú ẹ̀ fún wa, kó dẹ̀ ṣe ààbò fún wa, kí ó là wá kó yọ wá kúrò nínú oníranran pandemic. Ó jẹ́ àìsàn kan tó já sí wípé àìsàn ẹ̀rù jẹjẹ ni, àìsàn tó máa ń kálé ká oko ni, tó já sí pé tó bá ran ẹnìkan
ìmá sábà kó ọ̀gọ̀ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìmá kó wọn lọ kí ìdádúró àbí àmójútó kí wọ́n tó rí fún ìmá sábà pa ẹ̀mí. Àìsàn tó yára tàn ká ni látara ọmọ ènìyàn sọ́mọ ènìyàn, láti ìlú sí ìlú, láti àwùjọ sí àwùjọ, láti ilé sí ilé. Òun ló fà tó fi já sí wípé tí ó bá ṣẹlẹ̀ nílùú kan, táìsàn bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ nílùú kan, wọ́n ó máa dènà kí ẹni tó wà nílùú yẹn kó máa wá sí ìlú ẹlòmíì, torí pé tó bá ti wá sí ìlú ẹlòmíì ó ti kó àìsàn yẹn, ó ti kó wọlé nìyẹn. Àìsàn yìí kì í ṣe àìsàn tí èèyàn lè fojú rí, ojú ò lè rí, inú ẹ̀jẹ̀, inú itọ́, inú atẹ́gùn, inú ara, ibẹ̀ náà ni máa gbé, ni máa gbà wọlé, ó sì yára pààyàn. Tó bá wá ti wá dé bó ṣe dé yìí, ọ̀nà wo ni Ọlọ́run sọ fún wa, lànábì sọ fún wa wípé in tí ò tí ì dé la mọ̀, in tó ti dé ó ti lórúkọ, báwo la ṣe sá fún? Ìyẹn jẹ́ àkọ́kọ́ tá gbọ́dọ̀ mọ̀ ní tó ń jẹ́ ìtumọ̀ tá ń pè ní àjàkálẹ̀ àìsàn àrùn tá ń pè ní pandemic yìí. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, a gbọ́dọ̀ wá mọ̀ ìṣòro tàbí sí problem. Kí ni ìṣòro tí pandemic máa ń mú wá? Ìtumọ̀ pandemic la sọ yẹn, which is definition. A wá bọ́ síbi problem. Kí ni problem? Kí ni aburú, wàhálà tí pandemic àìsàn tó ń tàn kálẹ̀ yìí, àjàkálẹ̀ àrùn yìí, kí ni ìṣòro àti wàhálà tó máa ń mú wá sáwọn èèyàn àti sáyé àti sáwùjọ? Àkọ́kọ́ ń bẹ nínú ìṣòro tó máa ń dálẹ̀, ó máa ń dá ìṣòro ìbẹ̀rù sílẹ̀. A máa bẹ̀rù, a wà nínú bẹ̀rù. Tó bá wà nílé ẹ̀rù máa bà ẹ́, tó bá wà níta ẹ̀rù máa bà ẹ́, tó bá wà lọ́jà ẹ̀rù máa bà ẹ́, tó bá wà ní ọ́fíìsì ibi tó ti ń ṣe ẹ̀rù máa bà ẹ́, nítorí pé kí ni ìntà àfojúrí ni. Gẹ́gẹ́ bí nínú àwọn ìṣòro tí pandemic tó máa ń fà, ó máa ń fa ìsáfúnra ẹni, ó máa ń fa ìjìnà síra ẹni, ó máa ń fa àìfẹ́ bára ẹni ṣe pọ̀ mọ́. Bàbá ò máa sá fọ́mọ, ọkọ ò máa sá fún ìyàwó, ọ̀rẹ́ ò máa sá fọ́rẹ́. A ò ní fẹ́ rálejò sójú pé gbélé ẹ̀ jòkó sáyé ẹ. Eléyìí ó mú mi rántí ìṣẹ̀lẹ̀ kan bí ọjọ́ bí 3-4 sẹ́yìn tí arákùnrin kan tó ṣèrìn àjò láti Èkó lọ s'Èkìtì tó lọ bá àwọn òbí ẹ̀. Nínú ìwádìí àti ìròyìn tá a gbọ́ nípa arákùnrin yìí, bàbá ẹ̀ ti sọ fún yín pé kó má wá, bàbá ẹ̀ sọ pé kó dúró síbi tó wà kó má wá. Àwọn wò pé gẹ́gẹ́ bí ìlú bàbá òun gbọ́dọ̀ lọ bá bàbá òun. Ọmọkùnrin yìí ó lọ sílùú Èkìtì lọ bá bàbá ẹ̀. Nígbà tó dé ìlú náà tó débẹ̀, bàbá ẹ̀ lọ rìpọ́ọ̀tù ẹ̀ lọ́dọ̀ àwọn NCDC wípé ọmọ òun kan ó ti wọlé, ó ṣèrìn àjò wá láti Èkó. Òun ò dẹ̀ ní ọkàn òun ò mọ̀ sí wípé kò ní àrùn aṣekúpani yìí. Ó ní ọkàn òun kò mọ̀ sí. So nípa bẹ́ẹ̀ kí wọ́n ṣe àyẹ̀wò fún. Wọ́n ṣàyẹ̀wò fún ọmọkùnrin yìí, wọ́n rí i pé ó negative. Yẹn ni pé kò ní àrùn náà lára. Bàbá ní kò tẹ́hun lọ́rùn. Àtó negative ó ní lára kò ní lára o, ẹ jẹ́ kó máa gbé pẹ̀lú yín ní yàrá ìfinipamọ́sí ìtọ́jú ẹni fún ọjọ́ 14, which is 14 days isolation, stay home. Eléyìí ló mú kí ọmọ náà kó wọn àti bàbá ẹ̀ kó dàbí kó bóyá wọ́n fẹ́ gbóná wojú ara wọn. Àmọ́ bàbá yìí dóńdó bàbá wípé òun lòún bí ẹ lóòótọ́, ó gbọ́dọ̀ dúró síbẹ̀ ni. Òun ò lè jẹ́ kí o wá fi àrùn tó wà lára rẹ àbí táwọn ò tí mọ̀ bóyá ó dájú àbí ò dájú kó wá kó ran àwọn tó kù táwọn nílé táwọn ò ní. Bí táwọn lọ́bẹ̀ ni wípé ìṣòro wàhálà tí pandemic máa ń dálẹ̀ náà ni wípé ó máa ń fa kí a máa sá fúnra wa àbí ká máa sọ̀rọ̀ wa lójú sọ̀rọ̀ wa lẹ́sẹ̀ pé mo ló ti ń bọ̀ àmọ́ bí ó ti kó. Èmi fúnra mi tí mo ń sọ̀rọ̀ yìí nínú ilé mi kí tó wọlé ẹ̀mẹ̀wá níyàwó mi a máa bu kíní sí mi lọ́wọ́ lẹ́mẹ̀wá, tí má jáde a máa bu sí mi lọ́wọ́ lẹ́mẹ̀wá. Ó ti di wípé a ò ní ìfọkàntán ara wa mọ́ pé ìtàtẹ́ lọ yẹn ẹ ti kó nǹkan bọ̀. Sínú àwọn ìṣòro tí pandemic máa ń dálẹ̀ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ nínú ìṣòro tó máa ń dálẹ̀, kò ní jẹ́ kí ọrọ̀ ajé ìlú kó dàgbà. Ọrọ̀ ajé ìlú ò ní dàgbà mọ́, oníkálukú ò lè lọ bí iṣẹ́ mọ́, ẹni tó ń lọ sọ́fíìsì lè lọ sọ́fíìsì mọ́,
àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní airport wọ́n lè ṣe airport mọ́, àwọn tó ń ṣiṣẹ́ ní seaport wọ́n lè lọ mọ́. Gbogbo àwùjọ ta ti ń péjọ ṣe iṣẹ́ òwò ọrọ̀ ajé ó di wípé gbogbo ẹ̀ńkọ́ ó forí sanpo. Nínú àwọn ìṣòro ẹlẹ́ẹ̀kejì nìyẹn tí wọ́n sọ pé eléyìí ńkọ́ yóò mú ìfàsẹ́yìn bá ìdàgbàsókè àtọrọ̀ ajé ìlú. Nínú àwọn ìṣòro tí pandemic máa ń dálẹ̀ òun náà ni wípé yóò máa mú ìfàsẹ́yìn bá ṣe ń pe Ọlọ́run, bá ṣe ń bẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹlòmíà rò pé kí ló dé kò lè mú ìfàsẹ́yìn bá ẹni tó ń gbé yàrá kan tó níyàwó kan tó lọ́mọ bíi 3 4 yàrá kan náà ni wọ́n ń gbé. Ààyè wo ló fẹ́ yọ́lẹ̀ fún láti lè pe Ọlọ́run, láti lè bẹ Ọlọ́run? Kò sáyè mọ́, yàrá ló kéré yìí. Mọ́ṣáláṣí ta ti ń kírun àti ipa nítorí pé kí ni a ò fẹ́ fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́. Ilé ìjọsìn ẹlẹ́ẹ̀kejì àwọn Kristẹni náà wọ́n ti ibẹ̀ pa nítorí pé kí ni wọn ò fẹ́ fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́, nítorí pé wọ́n jẹ́ kó yọ ayé pé láti ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìfi ọwọ́ kan ọwọ́ ó lè mú kí èèyàn ṣe alábàápàdé àìsàn yìí. So ọ̀nà ta fi ń gbà ń pe Ọlọ́run yóò máa ṣe kí ni, yóò mú ẹ̀dínkù bá. Gbogbo wa àti mọ́ṣáláṣí pa, àrásàlátù lọ, àríjímọ̀ kí, iná ọ̀wẹ̀ láwà yìí, àríyáṣámú kí, gbogbo àwọn wàhálà tí pandemic tí ó máa mú wáyé. Ẹlẹ́ẹ̀kẹta yóò mú ebi wá. Ebi ó máa pa àwọn èèyàn. Ẹni tí ò ráyè jáde lọ ṣiṣẹ́, tí ò ráyè lọ wá ìjẹ àti mu, tí ó sì ní agbára àti ra oúnjẹ sílé tó máa jẹ fún bí ọ̀sẹ̀ kan, ebi ó máa pa sílé. Àwa là ń pè pandemic yìí torí pé àfẹ́kú la ṣe ní ká gbélé, ká ṣe ìṣẹ́ra fúnra wa, ká gbé ojú kan, ká dó sójú kan bí tá a wà. Tún wá róúnjẹ jẹ. Ẹlòmíì pandemic kò tí ì mu, àìsàn pandemic tó ń jà ńlẹ̀ yìí ò tí ì mu, àmọ́ ebi tó ń pa ó ti jẹ́ kí ó sọ ẹ̀mí ẹ̀ di ẹlẹ́mìí kúkúrú. Nínú àwọn ìfòyà wàhálà àjàkálẹ̀ àìsàn tí ò ní jẹ́ kíyàn máa rìn jáde, ṣe àṣepọ̀, ṣiṣẹ́ ọrọ̀ ajé, ṣiṣẹ́ ètò ìlú, ṣiṣẹ́ tẹ̀sìn, àwọn ìṣòro tó máa mú wá rè. Ẹlẹ́ẹ̀karùn-ún, pandemic àìsàn àjàkálẹ̀ yìí tí máa sọ gbogbo agbègbè ìlú àtàwùjọ àti orílẹ̀-èdè di kó nílé kó máa gbélé ẹ̀. Ó lè mú náà àwọn ìṣòro tí ó máa ń dálẹ̀. Ẹlẹ́ẹ̀karùn-ún ta gbẹnulé òun náà ní pé kí ni, ó lè mú káwọn ẹlòmíì kí wọ́n di adigunjalè. Ó lè sọ ẹlòmíì di ẹni tó ń jalè. Kí ló máa fà? Ẹni tí ò ní n tó máa jẹ, tí n tó ń jẹ ti tán. Àwọn Yorùbá máa ń pòwe kan, wọ́n ní tí n tá bá jẹ tó bá tán, n tá kìí jẹ ló máa ń kù. Owó yẹn lọ́dọ̀ ẹni tí ò bá ní ọmọlúàbí lára, ọmọlúàbí ẹ̀ máa bàjẹ́. In tí ò kì í ṣe náà ìdá lókù tá máa ṣe. Tó pé kí ni dáadáa tó ń ṣe, ọ̀nà tí oore tí dáadáa tó ń ṣe tó ń gbà wá, ọ̀nà yẹn ti dí. Nǹkan àìdá lókù tá máa fi wá ṣọ́ọ̀ṣì tí a máa fi ríbi jẹun. Òun ló fà á tó já sí wípé àsìkò tá a wà yìí àwọn olè pọ̀, wọ́n lọ ń káyàn mọ́lé, wọ́n ń gé irin, wọ́n fìbọn fọ́lé, tí wọ́n lọ ń gba gbogbo ẹ̀tọ́ àti ohun ìní àwọn èèyàn. Torí pé kí ni, àwọn náà fẹ́ jẹun. Léè tó já sí wípé irú ẹ̀ ti ṣẹlẹ̀ tipẹ́, gẹ́gẹ́ bí ariwo tá à ń gbọ́ sí nínú àwọn ìṣòro wàhálà àìsàn àjàkálẹ̀ àìsàn tí tinimọ́lé tí mú kí oníkálùkù máa gbélé òun náà lélẹ̀. A bẹ̀ Ọlọ́run ọba aláàánú, ọba alágbára, ọba ògo, kó má ṣàánú wa, òun náà ló lè ṣàánú wa. Ìyẹn bẹ́ẹ̀, kí wá ló máa ń fa pandemic? Yẹn ni pé causes. Nínú àwọn nǹkan tí máa ń fa pandemic, ẹ̀ṣẹ̀ jẹ́ ohun àkọ́kọ́. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun àkọ́kọ́, gẹ́gẹ́ bí àìgbọ́rọ̀ àwọn ọmọ ènìyàn. Àìgbọ́rọ̀ àwọn ọmọ ènìyàn òun náà ni ó ń túmọ̀ yìí pé à ń ṣe Ọlọ́run. Ìtọ́lọ́run ní ká ṣe, a fẹ́ ṣe. Ìtọ́ ní ká má ṣe, òun là ń ṣe. Gbogbo ìtàn, gbogbo àwọn oníranran, àwọn severe ailment tó ti ṣẹlẹ̀ ṣáájú bí HIV, bí àwọn nǹkan mí náà bẹ́ẹ̀, tó já sí wípé tàbá wo lọ tàbá wo bọ̀, àwọn causes ẹ̀ in tó fà tó fi ṣẹlẹ̀ òun náà níbi àìgbọ́rọ̀, akọtí ikún sọ̀rọ̀ Ọlọ́run, àwa ń ṣe ìfẹ́ inú wa. Nínú causes ẹ̀, ẹni tó wò sùnsùn, Ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ wípé ọmọ ènìyàn àtọmọ ènìyàn lọ́kùnrin lóbìnrin ká máa jọ ṣàṣepọ̀, ká lè máa bí sí ká máa rẹ̀ sí. Ẹlòmíì wá wò sùnsùn wípé òun ò ní ìdọ́mọ ènìyàn bí tóun, ẹranko ló fẹ́ bá ṣàṣepọ̀. Àìsàn tó bá kó látara ẹranko, lọ́jọ́ tó bá padà wá fara kan mi ènìyàn, tó bá padà bá àwọn ènìyàn ṣàṣepọ̀,
àìsàn tí ó ti kó látara ẹranko yẹn a kó sára ọmọ ènìyàn látara kí ni àìgbọ́rọ̀ tó wá di ẹ̀ṣẹ̀ òun náà ní ìbáwí tó di gbogbo tó ń dà sí wa lára yìí. Pandemic yìí gbogbo ayé lápapọ̀ ó ti níbi tá a jìn sí nínú àṣìṣe àti China o àti America o àti UK o àti Saudi pàápàá àti Nigeria gbogbo ayé lápapọ̀ ó níbi tá a jìn sí. Ẹ̀ṣẹ̀ wa lè yàtọ̀ síra wa ni àmọ́ gbogbo wa náà lẹ́ṣẹ̀. Èsì àṣìṣe wa àìgbọ́rọ̀ kíkọ tí ikún sọ̀rọ̀ Ọlọ́run ọba èsì àìgbọ́rọ̀ wa tó di ẹ̀ṣẹ̀ òun náà ni àìsàn kónílé gbélé. Má fara kanra, má lọ bíṣẹ́, má lọ jà. Ìyà rẹ̀ òun ló dé bá wa yìí. Àkọ́kọ́ nínú àwọn tí máa fa pandemic náà ni òun náà ni àìgbọ́rọ̀ tí ṣẹ̀ṣẹ̀. Ọlọ́run wa ń sọ fún wa ní Al-Quran in Quran chapter 8 verse 132 to 133. Ọlọ́run fẹ́ fi ọ̀rọ̀ ànábì Musa àtàwọn ìjọ Musa ó fẹ́ fi hàn wá látara àìgbọ́rọ̀ títí wọn náà, ìwà àìgbọ́rọ̀ tí wọ́n hù sójíṣẹ́ Ọlọ́run látara ìtọ́lọ́run sọ pé kí wọ́n ṣe tọ́láwọn ò ní ṣe pé tara wọn làwọn fẹ́ ṣe. Wọ́n ṣe ìfẹ́ ẹnu ara wọn, Ọlọ́run náà wá yọ sí wọn pé ìtẹ́ṣe yìí èsì ẹ̀rẹ́ ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ọba kẹróore kẹráàánú kẹrọ́nà lọ ẹ má ṣe fẹ́nu tiyín tí ẹ bá ti ṣe fẹ́nu tara ẹ̀ èsì ọ̀nà àbáyọ tí ò da òun ló máa jẹyọ sí. Olúwa ní bismillahir rahmanir rahim wa qalu mahama ta'atina bihi min ayatin litas'arana biha fama nanu laka bi mu'minin. Nígbà tí ànábì Musa ń bá wọn sọ̀rọ̀ dáadáa kan wá dé. Nígbà tí dáadáa náà dé wọ́n ní èyí tó dé yìí oore tó dé yìí títí wa ni wọ́n rí n tó bá da gẹ́gẹ́ bí tàwọn ìpín tàwọn. Ọjọ́ tọ́lọ́run bá wá mú ìdàkejì wá tó kù díẹ̀ káàtó wọ́n á sá kúrò lọ́dọ̀ ànábì Musa. Wọ́n ní àwọn ò fẹ́ eléyìí wọ́n ti gbà wọ́n wípé Ọlọ́run ọba tó ní núdùn olóni kíkan tó bá mú dáadáa wá á mú ìdàkejì wá. In tó fà á tẹ́ fi lè gba dáadáa Ọlọ́run ọba tó bá mú ìdàkejì wá náà ẹ̀ láti ní ìfaradà láti gbà mọ́ra. Àìlè farada ìdàkejì Ọlọ́run láti gbà mọ́ra. Ó wá mú kan sọ wípé gbogbo ohun tó bá wá mú wá lẹ́yìn eléyìí nígbà. Gbogbo ohun tó wá sọ fún wa lẹ́yìn tí ò tẹ́ wa lọ́rùn tarí yìí nígbà. Máa ta'atina bihi min ayatin tó bá ti mú àmì míì kan wá tó bá mú ọ̀rọ̀ míì kan wá tó ní àmì kan ní òdodo ọ̀rọ̀ kan látọ̀dọ̀ Ọlọ́run ọba láti lè fẹ́ fi tẹ̀wárì láti lè fẹ́ fi suppress wa nígbà. Biha fama nanu laka bi mu'minin. Ìrẹ Musa a ò ní gbà ẹ́ gbọ́ tó pé kí ni in tó dùn nìkan náà fẹ́ máa rí wọ́n fẹ́ rí ìdàkejì. Ọlọ́run ti jẹ́ kó yá yí pé fa inna ma al-usri yusra a dá ìdẹ̀kùn ìdẹ̀ra àwa dá ìnira náà sí lẹ́gbẹ̀ẹ́. Tíyẹn bá ti ń rí ìdẹ̀kùn àti ìdẹ̀ra kó máa retí ọjọ́ tí ìnira máa wá. Tíyẹn bá ti bára ẹ̀ nínú ìnira yẹn ò ní máa lọ bẹ́ẹ̀ títí láéláé kó máa retí ọjọ́ tí ìdẹ̀ra máa wá. In tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́ yìí a rí gẹ́gẹ́ bí scourge, global scourge, ìnira, mùsíbà, wàhálà tó kálé kákó. Ẹ mọ̀ pé àsíbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló ṣẹlẹ̀. A padà kúrò ńbẹ̀, a padà kúrò nínú àsìkò ìnira yìí. Kọ́lọ́n kó relieve wa, kọ́lọ́n kó fara dẹ̀ wá. Wọ́n ní àwọn onígbà Musa gbọ́ Ọlọ́run bá ní tó bá ti rí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá ti ní ṣe tí mo fẹ́ kẹ́ ẹ ṣe látara òjíṣẹ́ tí wọ́n rán sí yín. Olúwa ní fa arsalna alayhimu tufan. Àwa rán sí wọn àwọn ọjọ́ yẹn omi tí panirun, omi tí pàlúrun aràn sí wọn, wàlìjàrád àti àwọn àìsàn tí máa ń múni sánlẹ̀ tẹ́sí pé yìí ò ní máa ń tó fà yóò kàn fò sánlẹ̀ náà ni gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sí wọn ní Wuhan ní China ń jọ sí nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n kàn slum náà ni. Olúwa ní àti ṣe bẹ́ẹ̀ fáwọn kan ṣáájú. Wàlùkùmáàl àti ẹ̀tẹ̀ àwọn leprosy wàdọ̀fáàdíà àtòníranran àìsàn tó burú bí pandemic báyìí náà àwa aràn sí wọn. Wàdámà àyàtì mufassalatin. Olúwa ní àti àwọn in tí kíyàn kan wò sùn kẹ́jẹ̀ kó kàn máa pọ̀jẹ̀ lẹ́nu kó máa ya ẹ̀jẹ̀. Olúwa ní
àmì kan ni tá dáyàtọ̀ ní àwọn tá bá fẹ́ fìyà jẹ. Fastakbaru wa kanu qawman mujrimin, torí pé àwọn yẹn o istakbaru wọ́n ń gbéraga sóhun Ọlọ́run ọba, wọ́n ríra wọn pé àwọn jẹ́ bákan bákan, wọ́n ń rúga wọn yan gá sóhun Ọlọ́run ọba, ìgbéraga wọn pé àwọn ní tẹ̀lé t'Ọlọ́run, àwọn ní tẹ̀lé t'òjíṣẹ́, ìfẹ́nu táwọn làwọn máa tẹ̀lé lòun fi ṣe kíni, lòun fi àwọn àìsàn wọ̀nyí àti ìyà wọ̀nyí ó fi ṣe sẹ̀ríà fún wọn. Ìgbéraga tiwa náà láyé àwọn ọmọ Ádámà, ará China, ará Amẹ́ríkà, ará Nàìjíríà, àwọn àfáà kìlọ̀ fún wa, ẹ má ṣe jàǹbá, ẹ má pààyàn, ẹ má géré èèyàn, ẹ má gẹ́sẹ̀ èèyàn, ẹ má purọ́, ẹ má ṣàbòsí. àgbọ́ olówó inú wa, alágbára inú wa ó ti rí agbára, ojú ti owó báyìí sìn. Ẹ wo ẹni tó kú nínú àwọn jàǹkàn Nàìjíríà, Federal Chief of Staff of the Federation tó náà bá lọ, àtàwọn mìíràn bẹ́ẹ̀ gbogbo eléyìí àṣìṣe wa ni, ọlọ́mọṣẹ́ àforíjì wa. Ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí tí ó máa jẹ́ àkótán nílẹ̀, Ànábì ní iza sami'tum bit-ta'un bi ardin, tí ẹ bá gbọ́ wípé pandemic ó ń ṣẹlẹ̀ nílùú kan, ní country kan, fala takharuju fala tadkhulu ẹ má travel lọ sílùú yẹn o, má travel lọ sílùú yẹn o, stay where you are, remain where you are, stay home, stay safe. Ọ̀rọ̀ stay home, stay safe yìí ọ̀rọ̀ Ànábì tipẹ́tipẹ́ ni. Ànábì ní tí bá ti gbọ́ pé pandemic kan, pestilence kan, plague kan ó ń ṣẹlẹ̀ nílùú kan, do not try to travel in there, stay in your home. Wa iza waqa bi ardin, tí pandemic bá wà nílùú kan, wà ń tún bìá tó já sí pé ìlú yẹn nìwọ náà wà, fala takharuju minha, má jáde kúrò nínú ìlú yẹn o. Ó applicable sí ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ fọ́mọ ẹ̀. Ọ̀rọ̀ Ànábì yìí ó applicable sí ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ fọ́mọ ẹ̀ pé má fi Èkó lẹ̀ wá kó àìsàn wá bá wa ń bí yìí o. Tó bá ti wà nílùú tí pandemic ti wà, remain there, because o ní mọ̀ ìlú tí o ti dé ó lè ti wà lára sí tiẹ̀, kó lọ ṣe kí ni, kó lọ kó ràn wọ́n bẹ̀, tó bá ti kó ràn wọ́n ó tún spread sí nìyẹn. Ọ̀nà àbáyọ tí Islam kọ́ wa tó yá sí pé tí pandemic bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀, òun náà ni wípé kí ni, ká dó sáyè ta wà. Òun náà ni method tí àwọn government wa tó apply tọ́mí sọmọ ayé pé ká dúró sílé, ká wà in isolation, home isolation, ká wà nílé fúnra wa, ká máa kírun wa nílé, ká máa jọ́sìn wa nílé, láti lè bá ká máa lọ sọ́jà, ká máa lọ sọ́fíìsì, láti lè bá a ṣe ìdínà àtànkálẹ̀ àìsàn apaniró yìí, láti lè bá a ṣe ìdínà fún ni, ká gèrè náà kó má bàa tàn ká. Òun náà ló fà á táwọn ìjọba wa fi sọ bẹ́ẹ̀. So ó ṣe déédéé ọ̀rọ̀ Ànábì tó ní tó bá ti wọ́n lù kan, ẹ má travel lọ sílùú yẹn, China ò lè wá síbí, àwa náà ò lè lọ, Amẹ́ríkà ò lè wọlé, àwa náà ò lè lọ, oníkàkùn wà nílùú ẹ̀, torí pé kí ni, àìsàn yìí ó lè wọlé sílùú tí ó ti dérí through immigrant àti emigrant, travelling from one country to another. So téèyàn ń wọlé téèyàn ń jáde, àwọn tí àìsàn yẹn wà ní ara wọn nílùú yẹn wọ́n lè gbé wọ ìlú tí ò tí wọ̀. So látara bẹ́ẹ̀ locally ká má lọ sí mọ́ṣáláṣí, ká má lọ sọ́jà kó wọ́n bá tàn ká. Internationally kẹ́ni tó ti wà nílùú òkèèrè kó má ṣèrìn àjò wá sílùú títí wa táàtì ní, kó má bàa gbé àìsàn náà, kó má bàa gbé ìràn wá. Abẹ́lọ́hun ọba Allah ọba àánú kí ó ṣàforíjì fún wa. Àgbà yìí pé àṣìṣe wa ni, ẹ̀ṣẹ̀ wa ni, China nìkan kọ́ ló ṣẹ̀, Amẹ́ríkà nìkan kọ́ ló ṣẹ̀, gbogbo ayé ló ṣe. Ọlọ́run bínú ni, Ọlọ́run má bínú sí wa o. Gẹ́gẹ́ bọ́lọ́run ṣe bínú sáwọn ìjọ Musa yìí tó wọ́n gbogbo àwọn àránsí yìí sí wọn, bẹ́ẹ̀ náà lè tó ń bínú lọ́wọ́ yìí o. Ọlọ́run má ṣe yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa, Ọlọ́run bá wa ká ìyà ńlẹ̀ o. Rabbana ikshif anna al-azaba inna mu'minun, Rabbana ikshif anna al-azaba inna mu'minun, Rabbana ikshif anna al-azaba inna mu'minun. Wọ́lá àwa tá ń ṣe tiẹ̀, wọ́lá àwa irú rẹ̀ tá ń gbọ́ ti tiẹ̀, wọ́lá àwa irú rẹ̀ tá ń tẹ̀lé ti tiẹ̀ bá ti lágbára ma. Ṣàánú Ìsìláàmù, ṣàánú gbogbo ẹ̀sìn lápapọ̀, fi wá lọ́kàn balẹ̀. Gbogbo ń ta ti pàdánù lóore ní ọrọ̀ ajé, lálàáfíà, ní ìbẹ̀rù, Ọlọ́run ṣe bá wa dá padà, fi wá lọ́kàn balẹ̀. Rabbana ikshif anna al-azaba inna mu'minun, Rabbana ikshif anna al-azaba inna mu'minun, Rabbana ikshif anna al-azaba inna mu'minun. Àdúrà yìí bá ti ń wí yìí a tún jùlẹ̀ fún gbogbo mùsùlùmí ayé lápapọ̀ tí wọ́n ń gbọ́ wa, tí wọ́n ń wò wá, kéèpì gbogbo wa náà ń kọ́ kí a máa ṣe tẹ̀sùbà 100 ní gbogbo ojoojúmọ́ tó bá ti ń kírun àsùbà tán. Tó bá tún rọ̀ wá lọ́rùn ká máa ṣe lẹ́yìn ẹ̀yìn irun kọ̀ọ̀kan lórí àníyàn wípé Ọlọ́run kó bá wa prevent pandemic throughout the world.
throughout the world, global world ni torí pé kí ni àwọn ọmọ wa wà l'Amẹ́ríkà, a ní mọ̀lẹ́bí London, a ní wọn ní China káàkiri bẹ́ẹ̀. Ìtumọ̀ àdúrà náà ni pé Ọlọ́run ọba ò bá wa kan tó ń jẹ́ ìnira, severe illness ni, ailment ni, contagious diseases ni, kọ́lọ́n pestilence ni, pandemic ni, plague ni, oníran bẹ́ẹ̀ kọ́lọ́n kó bá wa ká kúrò ńlẹ̀. Inna mu'minun. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdọ́lọ́wọ̀n mọ̀ ni, àmọ́ àti dọ́lọ́wọ̀n mọ̀ ń sìn, a ti gbà pé Buhari ò lè gbà wá, Donald Trump kọ́ ló lè gbà wá, China president kọ́ ló lè gbà wá, ìwọ ọba Saudi kọ́ ló lè gbà wá, ìwọ Ọlọ́run ọba lọba tó lè gbà wá, ìwọ náà làwọn ń ké pè ikshif annal azaba, bá wa ká ìyà yìí, bá wa ká kúrò ńlẹ̀, bá wa ká ìnira yìí, bá wa ká kúrò ńlẹ̀. Inna mu'minun. A ti gbà pé lódodo wípé wọ́lọ́wọ́n ọba kò yé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yé wa ń sìn. Lágbóyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni a ti dọ́lọ́wọ́n ọba máa ń sìn. Ọlọ́run ṣàánú wa, má jẹ́ abalọ̀ Ọlọ́run, má jẹ́ ó borí wa nígbà wa ní kọjá kárẹ́yìn rẹ̀. La hawla wala quwwata illa billah. Wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum.